kú dédé àsìkò yìí o, ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gàlọ́ TV. Lẹ́yìn ariwo ikú òjijì tó pa akẹ́kọ̀ọ́ jáde kan ní yunifásítì ìpínlẹ̀ Èkó LASU, ìyẹn Quadri Adédàmọ́lá Ògúnbọ̀dé, iléeṣẹ́ ọlọ́pàá Èkó ti wú òkú náà lọ́jọ́rú ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025. Ìgbésẹ̀ òkú yìí wáyé lẹ́yìn tí ìjọba ti kọ́kọ́ ti ilé ìjọsìn Sẹ̀lẹ̀ kan Ìlérí Olúwa Parish tí wọ́n ní ọmọkùnrin náà kú sí pa ọ́. Yàtọ̀ sí híhú òkú àti títí ṣọ́ọ̀ṣì pa, ọwọ́ tún bá àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé Quadri Ògúnbọ̀dé. Lọ́jọ́ 16 oṣù kìíní ọdún 2025 ní Quadri ẹni ọdún 28 di àwátì. Ìròyìn sọ pé ọ̀dọ́kùnrin tó kẹ́kọ̀ọ́ gboyè nípa òṣèlú náà ti kọ́kọ́ bá ọ̀rẹ́bìnrin rẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ náà. Ó ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ pé òun lọ sí ṣọ́ọ̀ṣì Sẹ̀lẹ̀ tí a mọ̀ sí Ìlérí Olúwa Parish tó wà ní LASU ní ó dédé parí ìpè náà. Látìgbà náà ni ẹnikẹ́ni kò sì ti gbóhùn rẹ̀ mọ́ tàbí rí láàyè. Wèpétọ́jì bàbá nìyẹn ni wọ́n ń porúkọ olùṣọ́ tó ń darí ṣọ́ọ̀ṣì náà tó ní òun fẹ́ lọ rí o. Lẹ́yìn èyí ni wọ́n kéde rẹ̀ bí ẹni tó sọnù tí wọ́n sì ń wá. Ọjọ́ 18 oṣù kejì ni wọ́n yí ẹjọ́ náà kúrò ní ti ẹni tí wọ́n ń wá, tí àwọn ọlọ́pàá kéde pé ìwádìí lórí ikú Quadri ló yẹ ọ̀rọ̀ náà o. Lẹ́yìn èyí ni wọ́n sì padà rí ọ̀nà àbáyọ. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹta 2025 pé àwọn ti rí òkú olóògbé Adédàmọ́lá. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Hundeyin ṣe wí o, afurasí àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí Ọláolúwa Ajísọmọ ló mú àwọn lọ síbi tí wọ́n sìnkú náà sí o. Èyí sì jẹ́ níbi ẹ̀yìn ògiri kan lágbègbè LASU. Hundeyin ṣàlàyé pé àhesọ lásán ni ìròyìn tó sọ pé inú ọgbà ṣọ́ọ̀ṣì ni wọ́n ti rí òkú ọ̀hún o. Lórí ìdí tí wọ́n fi ti ilé ìjọsìn náà pa, ó ṣàlàyé pé olóbó ti ta iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn kan fẹ́ dáná sun ṣọ́ọ̀ṣì náà láti gbẹ̀san ikú tó pa Quadri. Ṣáájú ni wọ́n ti mú olùṣọ́ Wèpétọ́jì bàbá nìyẹn, wọ́n sì padà mú Ọláolúwa Ajísọmọ, ìyá rẹ̀ tó ń jẹ́ Ọmọlára Ajísọmọ, lórí ẹ̀sùn pé ó ran àwọn ọmọ rẹ̀ méjì Tẹ́níọlá àti Ọláolúwa Ajísọmọ lọ́wọ́ láti sá lọ lẹ́yìn tí wọ́n ti kọwọ́ bọ àpò ìkówósí olóògbé tí wọ́n sì ti gba 300,000 naira ẹnìkọ̀ọ̀kan níbẹ̀. Bí olóògbé Adédàmọ́lá ṣe di àwátì ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí gba owó jáde látinú àkáǹtì rẹ̀ lásìkò tí àwọn ẹbí rẹ̀ ń ṣì ń bànújẹ́ lọ́wọ́. Nínú àwọn tí wọ́n ní wọ́n gbowó lákáǹtì náà ni wọ́n ti dárúkọ Ọláolúwa Ajísọmọ, afurasí àkọ́kọ́ tí wọ́n ló gba owó lákáǹtì olóògbé nípa lílo fóònù tí ìyẹn ń lò kó tó kú. Alukoro Hundeyin ló ṣàlàyé èyí lọ́jọ́ Ajé o. Bákan náà ló dárúkọ Wèpétọ́jì Sunday, pásítọ̀ tí wọ́n lóun náà gba 17,000 naira, 70,000 naira láti àkáǹtì olóògbé Quadri, àti Sheriff Adébáyọ̀, ará ṣọ́ọ̀ṣì náà, tó gba 300,000 naira. Ìròyìn náà tí a kò fìdí ẹ̀ múlẹ̀ sọ pé owó tó tó 1.5 million ni wọ́n gbà nínú àkáǹtì náà, àti pé ọ̀dọ̀ olùṣọ́ pẹ̀lú àwọn afurasí yòókù ni owó náà wọlé sí o. Ṣáájú ikú rẹ̀, inú ọgbà fásitì LASU ni a gbọ́ pé olóògbé Quadri ti ń ta àwọn nǹkan èlò tí àwọn akẹ́kọ̀ọ́ nílò nílé ẹ̀kọ́ náà, ó sì ń rí ti ajé ṣe dáadáa. SP Benjamin Hundeyin sọ pé ìwádìí ṣì ń tẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni afurasí àkọ́kọ́ Ọláolúwa Ajísọmọ ti jẹ́wọ́ ohun tó ṣe nínú ipa ọ̀rọ̀ náà. Hundeyin sọ pé gbogbo àwọn tó lọ́wọ́ sí bí olóògbé Quadri Adédàmọ́lá Ògúnbọ̀dé ṣe di àwátì, bí wọ́n ṣe sáré sin àti bí owó ṣe ń jáde lákáǹtì rẹ̀ ni ọwọ́ yóò bá pátá o. Ó fi kún pé fún ìwádìí kíkún ni àwọn ṣe wú òkú náà lẹ́yìn táwọn ti mọ ibi tí wọ́n sin sí, àti pé ọ̀pọ̀ àṣírí ni yóò padà tú tí àwọn ẹlẹ́ṣẹ̀ kò sì ní